àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. láti bí ọjọ́ mélòó kan ni wọ́n ti ń gbé ọ̀rọ̀ ọ̀hún káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń fa kinní ọ̀hún lọ́tùn tí wọ́n ń fà lósì táwọn tí ọ̀rọ̀ ọ̀hún kò sì tẹ́ lọ́rùn sì ń ju ọ̀rọ̀ ńláńlá sí igbákejì MC Oluomo lóṣòdì ìyẹn Alhaji Ayinde Koko Zaria. ọ̀rọ̀ ńlá gbára débi pé ṣe ni gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ burúkú sí ọkùnrin náà tí wọ́n ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí lórí ẹ̀rọ ayélujára. wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan ń pè é ní ọlọ́tẹ̀ àwọn kan sì ń pè é ní ọ̀dàlẹ̀ lára àwọn tó jáde sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára láti fi tako Koko Zaria. òun náà ni obìnrin gbajúgbajà kan tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ìyẹn TNT. obìnrin náà ní bó bá tẹ̀ jẹ́ pé Koko Zaria kò fẹ́ràn MC Oluomo mọ́ bá tẹ̀ jẹ́ pé Koko Zaria kò ṣe ti MC Oluomo mọ́ kò yẹ kó gbọ́rọ̀ síta báyẹn kò yẹ kó gbogbo ayé mọ̀ pé òun kò fẹ́ràn MC Oluomo mọ́ nítorí pé òun àtọkùnrin náà ti bára wọn jẹ wọ́n ti bára wọn mu kò wá yẹ kó di àsìkò pọ́njú kò yẹ kó di àsìkò ìṣòro báyìí kó wá padà lẹ́yìn MC Oluomo kó sì bá ẹlòmíín lọ. kí ló fa gbogbo eléyìí? kò ju fídíò kan tí Koko Zaria pẹ̀lú àwọn ìsọ̀gbé rẹ̀ tí wọ́n jí ọmọ lẹ́yìn MC Oluomo ṣe lásìkò tí wọ́n lọ kí Ségò. wọ́n ní fúnra Koko Zaria pẹ̀lú àwọn ìsọ̀gbé rẹ̀ yìí ni wọ́n lọ bá Ségò ìyẹn alága ẹgbẹ́ onímọ́tò tuntun tí wọ́n ṣẹ̀yàn ní ìpínlẹ̀ Èkó ṣe ni wọ́n sọ pé ọkùnrin náà òun gangan lọ̀gá àwọn tí wọ́n ní Koko Zaria sì fọwọ́ ẹ̀ sókè lójú gbogbo ayé. fídíò yìí tó gba orí ẹ̀rọ ayélujára yìí òun gangan ni kúlẹ̀wúlẹ̀ wàhálà yìí o òun gangan ló dá ọ̀rọ̀ kò bá kùn gbé tí wọ́n ń sọ sí Koko Zaria òun ló dá sílẹ̀ o tó gba àwọn tó rí gbogbo àwọn tó fẹ́ràn MC Oluomo sì ń sọ pé ọ̀dàlẹ̀ lọkùnrin náà ṣùgbọ́n ẹnìkan kò lè tí ì sọ bóyá lóòótọ́ ni àárín Koko Zaria àti MC Oluomo ti dàrú tàbí kì í ṣe òótọ́ nítorí pé ìwà tó bá ń tẹ̀lé wọn tí wọ́n mọ àwọn ọkùnrin méjèèjì ni wọ́n mọ̀ yìí pé 5 and 6 bí èdè àwọn olóyìnbó ni wọ́n mọ̀ yìí pé àwọn ọkùnrin náà kì í fara wọn ṣeré ni wọ́n mọ̀ yìí pé àwọn ọkùnrin náà fẹ́ràn ara wọn dénúdénú. kò síbi tí ẹ ti máa rí MC Oluomo tí ẹ kò ní Koko Zaria níbẹ̀ kò síbi tí ẹ ti máa rí Koko Zaria tí ẹ kò ní rí MC Oluomo níbẹ̀. ọ̀nà àwọn ọkùnrin méjèèjì náà bí ìgbín wá fà ìkara wọn àtẹ̀lé ni ṣùgbọ́n bọ́dọ̀ ṣe wá yí bìrì báyìí tó yí bìrì tó yí pé Koko Zaria kò bá MC Oluomo ṣe mọ́ kò sẹ́ni tó mọ̀. ẹni tó bá sọ wá rí àwọn fídíò kan tó ń jáde lórí ẹ̀rọ ayélujára Koko Zaria ìyẹn lórí TikTok yóò mọ̀ pé kíní kan ń ṣẹlẹ̀ lóòótọ́ láàrin wa àti MC Oluomo ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ohun táwọn olólùfẹ́ MC Oluomo ń sọ fún báyìí náà ni pé wọ́n ní ojú ayé náà lórí yẹn nítorí pé ẹni tí a bá fọkàn tán àwọn náà ni wọ́n máa ń dání ẹni tí a bá gbọ́kànlé àwọn náà máa ń dání sọlọ́pọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo ohun tó sà ń lọ lórí ẹ̀rọ ayélujára òun náà ni pé MC Oluomo àti Koko Zaria owó lẹ́tí wó wà àwọn ọ̀gá lọ́gà nílé kàmá pẹ́ wá èkó ló dúró yìí olówó ló dúró yìí tani olówó gbogbo ìjìbò tọ́ba gbogbo Mùṣí kò tó bẹ́ẹ̀ kó kó ajégúnjẹ́rán Bùṣí bàbá wa ti wà lọ́sọ̀dì rẹ̀ lọ́wọ́ kẹgbẹ́ ọlọ́gbọ̀ ìṣirò rẹ̀ kókó olùpẹ́jù ṣé ó sì rú lójú tẹnu mọ́ débọ̀ aláyé àríyá sọ́ọ̀tì ní láti ẹ̀ ìlòwúrẹ̀ ọlọ́dẹ́kùn sábẹ́ lọ.
Lagos State. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.